Wọ́n ṣe ń lọ lẹ́tọ̀ lórí Ọ̀sánlọ TV. Wọ́n ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. Wọ́n ṣe ń lọ lẹ́tọ̀ lórí Ọ̀sánlọ TV. Wọ́n ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́. Ọmọ mọ́tò ètò ṣe bí Kásùmù Ìṣọ̀lá mi. Ọmọ gbogbo gírí, ọmọ sálàwà ìjọ. Ọmọ òdòdó farasí lógún. Wọ́n ṣe ń lọ lẹ́tọ̀ ọwọ́ sí títí dé. Wọ́n ṣe ń lọ lẹ́tọ̀ lórí Ọ̀sánlọ TV. Bó ṣe ń lọ lẹ́tọ̀ ó ti gorí afẹ́fẹ́ jẹ́ fi gomile ààrẹ rí mọ́ ìwé wà ní. Ẹ kú dídí àsìkò yìí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà níbikíbi tó kéwà tẹ̀ tí ń wò wá lórí ìkànnì iléeṣẹ́ wa Ọ̀sánlọ TV tó kárí ilé kárí oko tẹ̀ tí ń wò wá lórí Twitter, lórí WhatsApp, lórí Instagram, lórí àwọn social media tó kù káàkiri. Ẹ káàbọ̀ sórí ètò wa tẹ̀ tí ń retí ká tó bẹ̀rẹ̀ yẹn ètò yín ètò alálùbáríkà àtàpè ní ètò bó ṣe lọ pẹ̀lú Kásùmù Ìṣọ̀lá lórúkọ àwọn kúrú tájọ ṣiṣẹ́ lórí ìkànnì táwa yìí tí gbogbo ẹ̀ ń dùpọ̀ mọ́ra wọn ẹjẹ́ ń bẹ̀ látòrí ọ̀gá àgbà yẹn Olúwagbémiga SS Prod àti Expression ọmọ Ìyàtúnjí alábòjútó wa ṣètọ́dúnlọ́ ẹ̀ṣẹ́ o pẹ̀lú Àríkẹ́ ètò náà wà ń kalẹ̀ lórí ìkànnì táwa yìí lónìí nǹkan gbé nǹkan hánu alárùn jàgbá níbi tí èmi àti àlejò mi tá a jẹ́ fẹ́ sọ̀rọ̀ ti wà níkàlẹ̀ tá a tiẹ̀ lálejò mi lórí ètò yìí tá a la fẹ́ bá sọ̀rọ̀ tẹ́ fi láǹfààní láti wò ó ẹ jẹ́ n kúrò níbí náà kí n mú nǹkan mi wá. Ó yá ẹ wo Ọ̀sánlọ TV lórí YouTube ìmọ́lẹ̀ ọmọ ìlúgbọ́ ó ti gorí afẹ́fẹ́ àwa la láṣà àwa la lédè Ọ̀sánlọ TV ní kẹ́ máa wò. Ọ̀sánlọ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. ẹni tẹ́mi àti ẹ̀jọ́ fẹ́ sọ̀rọ̀ ti wà níkàlẹ̀ lórí ètò yìí ojú ni kì í ṣe àmì ìfolókò ẹ̀yin náà ti rí ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ kú dédé àsìkò yìí o. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ta ló wà níkàlẹ̀ káwọn yẹn lè mọ̀. a ó máa yìn ọ́ títí ayé o ẹgbẹ́ga òun lọ́ba ayérayé o ẹgbẹ́ga. Orúkọ mi ni Success ọmọ Adékànbí. ìlú wo láti bí Success? Ìlọrin ni àbọ̀yọ́ àbí Ilé Ifẹ̀? Àbí Success ní ìlú Ìkòbẹ́ tí a wà yìí mo jẹ́ ọmọ àdúgbò Àkùhọ̀. àdúgbò Àkùhọ̀? Bẹ́ẹ̀ni. ó lè fa Àkùhọ̀? Mo lè fọ́. ó lè fọ Àkùhọ̀? Kò séwu níbẹ̀. gbogbo àwọn ń wọ ẹ̀wọ̀n yìí wọ́n lè mọ̀ bí ó lè fa Àkùhọ̀. Èdè ń sẹ́kù lẹ́nu fún mi. Adúkẹ́ Success Adékànbí irú iṣẹ́ wo lè yàn láàyò láti máa ṣe? Èmi ti mọ̀ o àmọ́ àwọn tó wà lẹ́yìn kí wọ́n mọ̀. Iṣẹ́ orin la fi rán Success Adékànbí o. Iṣẹ́ orin? Iṣẹ́ orin. Kakọrin? Bí àṣà ẹ̀mí kan tó fẹ́ sọ òyìnbó jọ kan ó ní òun mo máa ń kọ musician. Nǹkan. Ṣé ẹ̀yin náà ń kọ musician? Mo ń kọ musician. tó lórí ètò wa a pè yín wá sórí ètò yìí torí yín tá ń gbọ́ ipe òun lọ lórí ayélujára lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ Success ìyẹn lórí Facebook àwọn tá à ń rí bẹ́ẹ̀ àwọn èèyàn ń jẹ́ kó yé wa pé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́ wọn ní Success ó fẹ́ ṣọdún 17 mo wá ní kí n béèrè pé ọdún wo lẹ bẹ̀rẹ̀ gan-an tó rọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wà sọ pé wọ́n já tíìsì mọ́ ń parọ́ wọn ní àwọn ti bẹ̀rẹ̀ ní ìṣẹ́ ti tó ogún ọdún tí kì í ṣe bẹ́ẹ̀ ọdún wo lẹ bẹ̀rẹ̀? Kò sí rọ́ńbẹ́ o. Ìyá 2004 ni mo bẹ̀rẹ̀ eré. Ìyẹn 2004? 2004 lẹ bẹ̀rẹ̀. Ó jẹ́ ọdún 17 léni. Ọdún 17 tẹ́ ti bẹ̀rẹ̀ yẹn bá a bá ló mọ́ ní àtọ́ pé wọ́n bí ń gbà yẹn ó yẹ bó bá fẹ̀yìn lélẹ̀ fọkùnrin láti dánmọ́. Abímọ. Kí lẹ fi bẹ̀rẹ̀ nígbà tí kọ́kọ́ bẹ̀rẹ̀? Bí ìpè yẹn ṣe wá a bẹ̀rẹ̀ bí eré. Bí eré bí àwàdà? Bí eré bí àwàdà àkó ara wa jọ ìlú alápò la fi bẹ̀rẹ̀ kó tó di pé wá dórí aláwọ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn olẹ́jọ́ bẹ̀rẹ̀ ńgbà náà àwọn olẹ́jọ́ ṣe. Àwọn tá a jọ bẹ̀rẹ̀ ńgbà yẹn ọ̀pọ̀ lára wọn wọ́n sì wà lórílẹ̀-èdè. Wọ́n sì wà láyé yìí nísìnyí. Wọ́n sì wà láyé yìí. Àkọ́kọ́ Ògúnlọlá Ẹ̀mẹ́, Òrìṣàlẹ́rù Mẹ́dà, Adékànbí Rebecca, Akíjọbí Justine, Dàpọ̀ Samson. Bẹ́ẹ̀ni. Kí ni iṣẹ́ Samson gbà yẹn? Ó ń gbèrín. Samson máa ń gbèrín. ó ń gbé yàtì kòkòrò Taofiki nìyẹn. tó Success ẹ̀yìn ìgbà tó wà ń bá bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ títí lóbi tó dé lónìí nìsín ọdún 17 nínú ìgbé ayé olórin Kèrémíkọ́ kí ni tó ń rí nínú àwọn nǹkan tó ti gbé ṣe nínú iṣẹ́ yìí tí múnú ẹ̀ dùn? Ohun tí mo rí tí múnú mi dùn ni pé mò ń tẹ̀síwájú. Yes. Mò ń tẹ̀síwájú lọ́nà náà mò ń gòkè sí i lójoojúmọ́. Mo ń tẹ̀síwájú o. Mo ń tẹ̀síwájú. Ohun tó múnú mi dùn nìyẹn. Mi ò dúró lójú kan Paso ó ní mi ò sùn
ló ṣe ń sún. mo ṣe ń sún. àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n ń fojú kìnnìkan wò Success Adékànbí nígboro wọn ni lọ́tún tó bá fẹ́ ṣe ṣó yìí Success náà pè lọ́hùn tó bá fẹ́ ṣe ṣó yìí Success náà pè mo fẹ́ béèrè pé oògùn ló ń sà kí lè fi tẹ̀ ń dì. mo tẹ̀ ń dì. ẹ tẹ̀ ń dì. mo tẹ̀. ọ̀nà olè fúnpọ̀ tẹ̀ ń dì. káwọn èèyàn tó ń wọ́n mi kí wọ́n lè bá wọn. mo tẹ̀. bọ́ọ̀ lẹ fi ṣe tẹ̀. ohun tí mo tẹ̀ ni pé mo tẹra mọ́ṣẹ́ yẹn. àkọ́kọ́. ẹ̀kejì mo fi Jésù gbà á ń dì. wọ́n fi Jésù gbà á nídìí. bẹ́ẹ̀ni. àtàwẹ̀ àtàdúrà. àti kíkàkiri lórí òkè. bẹ́ẹ̀ni. Ọlọ́run o dákun ṣàánú mi o ọba tí máa ń jẹ́ kí àánú èèyàn kó wá Ọlọ́run ṣàánú tèmi náà o. yes ìgbà tó wá bẹ̀rẹ̀ láti bá tẹ̀síwájú díẹ̀ abá ní Success ṣeré káàkiri ìlú wo ló jẹ́ ìlú tí Success ò ní gbàgbé pé òun lọ ṣeré ń bẹ̀rẹ̀. ó ti pọ̀ mi ò lè kà tán. àṣeré lọ sí Cotonou Porto Novo káàkiri àwọn Nàìjíríà ń padà so kí a lè kà tán. oore ọdọọdún ní bàbá ṣe o oore oṣooṣù ní bàbá ṣe o bàbá ṣoore ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ṣoore ojoojúmọ́ ọpẹ́ olóore àdá ìdátán. lóòótọ́ ni ọpẹ́ olóore àdá ìdátán ni ó ṣe ń darí expression bó ṣe ń bá mi gbé wá táwọn èèyàn rí yẹn ibo ló ti fẹ́ ṣẹlẹ̀ gan-an báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ tá a tiẹ̀ lálátìlẹ́yìn yẹn torí mo ń gbọ́ nínú ìpolówó tó ń lọ nínú rédíò Olókìkí FM pé ìyẹn máa ń sẹ́ nítorí pé ó ṣe àtìlẹ́yìn eléré kan wọn òun náà mọ music ó máa ń tẹ́ lọ kí lè sọ nípa Ìmáìṣẹ́ láàrin ìṣẹ́jú téńté. Ìmáìṣẹ́ jẹ́ èèyàn kan tó ó simple ó láìkì èèyàn. ó láìkì tèmi náà ó mọ̀ yẹ pé ńgbà aṣọ nílé akọjá ìmí ò rí ráìsì ni. ẹ máa rí. máa rí ráìsì ẹ jẹ́ ìrírí o. Ìmáìṣẹ́ ṣèyàn òun náà dẹ̀ jẹ́ musician fúnra ẹ̀ tó ń play keyboard ó máa ń lu piano. ó máa ń lu keyboard. tó bá rí téléré bá good ó máa ń dúró lẹ́yìn. àbúrò ẹ̀ kọ́ dàmí ẹ̀ kí ló máa ń play. òun náà máa ń fò fèrè ó máa ń kórin olórin lòun náà. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ṣe ní ènìyàn ṣálá aṣọ mi o. gbẹ̀gbẹ̀ pẹ́. ènìyàn ṣálá aṣọ mi. gbẹ̀gbẹ̀ àwọn tún lè jìgá tí yóò jẹ́ kẹ́rù jábọ́ ènìyàn ṣálá aṣọ mi. Success Adékànbí náà lẹ̀ ń wò lójú ìwòran yìí níbikíbi tẹ́ ẹ ti ń wò wá lórí Ọ̀sọ́lọ́ TV náà làwà pẹ̀lú Kásùmù Ìṣọ̀lá àti olórin wa ìlú mọ̀kátà pé wá sórí ètò tí wọ́n ń pè ní Success ọmọ Adékànbí. ẹ̀bùn wà ń pọ̀ bẹ́ẹ̀ ẹ̀bùn wà nípìnlẹ̀ Plateau ó kàn tẹ̀ jẹ́ pé àrà ń bẹnu wa ni àríbi àdá sí mélòó lákàní yàn nípìnlẹ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ lẹ́ẹ̀kan pàápàá jùlọ ẹni tí mi ò ní gbàgbé apáka àwọn pòlúdà mẹ́ta kan tó yẹ pé wọ́n tó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ rí i pé àfikún náà kó ṣàánú wa ni kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́ kó gbé wa sókè tó bá gbé wa sókè ẹ̀yin náà rí ara tí ń bẹnu wa bóò láti dá sí báwo ni ètò náà yóò ṣe lọ́jọ́ náà. ní ogúnjọ́ lé márùn-ún ìyẹn ọjọ́ Sunday tó ń bọ̀ yìí gangan. Sunday ọ̀sẹ̀ tá a wà yìí sync. Sunday tó parí oṣù tá a wà yìí. yes. Le Pacha yóò gba èrò hòtẹ́ẹ̀lì ilé ìtura Le Pacha yóò gba èrò àmì tìtìtìtì torí nǹkan ò gbé nǹkan hànú lọ́jọ́ yìí. nǹkan gbé nǹkan hànú. bẹ́ẹ̀ni. alárò ó jàgbánu nǹkan yóò gbé nǹkan hànú. Ọlọ́run ni mo fi ẹlẹ́dẹ̀ bá gbogbo rẹ̀ báyìí yóò kórè. àgàgà. àgbàgà. aago 2 ọ̀sán gẹ́rẹ́gẹ́ gbogbo ètò yóò bẹ̀rẹ̀. a fi àsìkò yìí a fi sọ fún gbogbo èèyàn pé kẹtúyàyà láti wá wo ohun tí ó ṣẹlẹ̀. kẹwàá wo ohun tí ó ṣẹlẹ̀. Success Adékànbí kéèyàn tó jẹni tí ó ga báyìí á gba ọ̀dọ̀ àwọn olórin kan kọjá àwọn olórin wo ló bá ní àṣepọ̀ tó yẹ pé o close mọ́ wọn dáadáa nípò bẹ́ẹ̀ ń bí. mo súnmọ́ evangelist wa gba Jésù adé ọmọ adé Jésù ọmọ babalalua bẹ́ẹ̀ni mo súnmọ́ wọn mo bá wọn ṣe bọ́dá mi dáadáa mo bá agbóko ṣe kọ́lọ̀n dẹ́lẹ̀ fẹ́ nire àmín mo bá wọn ṣe nígbà ayé wọn mo bá ìbà òṣòfò ṣe mo tún bá Alhaji Àmọ́ Azeez Kasadu Alhaji kódà mo tún bá àwọn gbé ní studio. nínú ọ̀rọ̀ ọ̀gá wa kan Yínká Ayéfẹ́lẹ́ wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n interview wọn lórí Fresh FM pé wọ́n nínú pé jíngù yẹn wọ́n ní jíngù ló jẹ́ káwọn èèyàn wọn mọ Yínká Ayéfẹ́lẹ́ pé ó lè kọrin ìhàwọ́ ni torí gbogbo lórí kọ́ ló lè ṣe jíngù ẹ̀yin tẹ̀ ṣe jíngù lẹ́yìn tí mo mọ̀ bóyá kí n bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ Promise Gbénga SS Road àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ pé wọ́n ẹlòmíì wà tó pé kò lè ṣe jíngù àrùn olóyìnbó náà ṣe ipa wo ni mo ń kó nípa jíngù ṣíṣe. nípa jíngù Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn àfi ká pé kí lorúkọ ẹ̀ Fẹ́mi Kọ̀mọ́ndà. Fẹ́mi Kọ̀mọ́ndà. bẹ́ẹ̀ni ó rọ̀ mí lọ́rùn bí ẹni fẹ́ràn jẹ̀kọ́ ni o. ọ̀ya mú jíngù kan tó ò ní gbàgbé tó ṣe mú yẹn wá kí n gbọ́. olókìkí la fẹ́ gbọ́ òye olókìkí la fẹ́ gbọ́ òye ìròyìn àsìkò olókìkí lẹ ó gbọ́ ètò tó kún rẹ́rẹ́ olókìkí lẹ ó gbọ́ olókìkí la fẹ́ gbọ́ òye. ọdún tá a ṣe níngù yẹn sọ ọtí ọdún ẹ.
ìyá 2008 ni. na 8 2008 bẹ́ẹ̀ni. nígbà tó ń lọlé lọ́wọ́ àwọn ọlọ́pàá tó mú ẹ. wọ́n mú mi. nígbà wàá rí kéjì bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ ẹ. Ọlọ́run jẹ́ kó fìyà jẹ mí lọ́jọ́ rẹ̀. ìgbà yẹn kò sí pé èèyàn ń gbìyànjú láti sọ pé kinní kan à ń ṣètò láti rí pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò wá kí wọ́n máa túbọ̀ rántí nǹkan tí success ti gbé ṣe nígbà tí ó wà ní ìgbà ìgbé ẹ̀. bẹ́ẹ̀ni. tó ní aago 2 ọ̀sán ni nǹkan ó bẹ̀rẹ̀. ní ọjọ́ Sunday tàbí. lọ́jọ́ Sunday dimanche ní Pàṣà. ní Pàṣà. ṣé aṣọ wà ní. kò sáṣọ o everybody wọ ìsàlẹ̀ àgbá ẹ̀ kó máa bọ̀. bẹ́ẹ̀ni kò sí aṣọ ńbẹ̀. kò sáṣọ ńbẹ̀. kí gbogbo èèyàn máa bọ̀ ṣá. bẹ́ẹ̀ni ní ọjọ́ náà. bẹ́ẹ̀ni kálíbà àkópa ńbẹ̀. bẹ́ẹ̀ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. tó nọ́mbà tí wọ́n pe success sí nọ́mbà ọ̀nà ni pèsè tó bá fẹ́ báyìí sọ̀rọ̀ fún ọ̀rẹ́. tẹ́ bá fẹ́ pe Success Adékànbí ẹ pè mí sórí nọ́mbà mi 66 17 24 64. òun náà ló wà lójú ìwòran yín yẹn 66 17 24 64 nọ́mbà tí ẹ fi pe ọmọ Adékànbí sí láti bá sọ̀rọ̀ fún àlàyé kàbí èkejì. àwọn olórí wo ló ń pè síbẹ̀ tí wọ́n jẹ́ àwọn olórin ẹgbẹ́ tí wọ́n ń kọrin yàn mí bíi tiẹ̀. àwọn olórin pọ̀ tó máa wá o Genesis máa wà ń bẹ̀. yes. Àrólé Òyìnbó wà ń bẹ̀. Azize Amao Ọládìméjì ó máa wà ń bẹ̀. Ẹ̀bà Òṣòfò máa wà ń bẹ̀ bàbá nìyẹn ó máa wà ń bẹ̀. Bukky Praise máa wà ń bẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà olóyìnbó láti orílẹ̀-èdè Nàìjíríà máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ni òun náà máa wà ń bẹ̀. Àbúrò mi SS Money òun náà máa wà ń bẹ̀ Adémaìtì máa wà ń bẹ̀. àwọn olórin pọ̀ jàbúrò artist ló ń ṣe nǹkan. ok artist náà ló máa wà bẹ́ẹ̀ àgé àkàrà ìjọ náà àgé àkàrà òyìnbó. akí àwọn alága àtàwọn tá a ti fi ìwé pè tí wọ́n ń bọ̀ wá síbẹ̀ ní ọjọ́ náà lágbára Ọlọ́run ba ayọ̀ náà láàdé bẹ́ẹ̀ o lágbára Ọlọ́run ba kò yóò mọ̀ dáa ni kò ní kàn. gbogbo ayé yẹn wa ṣètò bá náwó iṣẹ́ wọn yìí yẹn ti olóyìnbó iṣẹ́ olóyìnbó ti wà ní títà o ó ti jáde báyìí o àwọn yẹn wọ́n ti ń kó ní tìkẹ́tìkẹ́ o ṣe báyìí náà rí èyí tó wọn àti ìmísí kan tí wọ́n pè ní aláàbọ̀ ara aṣọ iṣẹ́ ìtiwà ní títà àwọn yẹn ti ń gbádùn ẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé. Success kí ni gbólóhùn ẹ̀ fáwọn fáǹsì ẹ̀kọ́ tó ti pa fẹ́ yọ̀ǹda ẹ̀ lórí ètò yìí. mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn bí èèyàn tó ń tì mí lẹ́yìn apá iléeṣẹ́ CAS Communication ẹ ṣé o iléeṣẹ́ Osolo TV ẹ ṣé mo dúpẹ́ mo tọpẹ́ dá gbogbo rédíò tó ń bẹ ní Plateau látòrí rédíò wa Olókìkí FM rédíò Alákétu rédíò Àjáwẹ̀rẹ̀ mo dúpẹ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń tiwa lẹ́yìn tẹ́ ń ná tọ́rọ́ kọ́bọ̀ sí Success mo mọ̀ ọ́ lóore o àtìlẹ́yìn tẹ̀yin náà alátìlẹ́yìn yín kò ní kú o ìgbéga yóò máa jẹ́ tiyín náà o gbogbo ibi tí ayẹyẹ yín sọ̀rọ̀ pé kò sọ́nà Ọlọ́run á lànà síbẹ̀ o gbogbo tẹ́ ẹ rò pé ó lè Ọlọ́run á bá sọ ọ́ dẹ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́. nọ́mbà wọn ló lè pè é sílẹ̀ kan sí. ẹ pè mí sórí nọ́mbà mi 66 17 24 64. o ṣe wọ́n expression mo ní àwọn nọ́mbà yẹn 66 17 24 64 nọ́mbà tí wọ́n pè é sí nìyẹn láti bá ẹ sọ̀rọ̀ WhatsApp ẹ ṣé. nọ́mbà tèmi ò sọnù 97 22 01 22 Kásùmù Ìṣọ̀lá lónìí yẹn ayé ò dáa ọmọ yìí 97 22 01 22 nọ́mbà yẹn gangan lẹ́ẹ̀tì bá mi sọ̀rọ̀ fún ọ̀la ìka bí èkejì ọ̀pẹ́ rẹ̀bàndẹ̀ lọ́wọ́ Olúwagbémiga ìyẹn Prince Olúgbénga ọmọọba làwọn ń pè pẹ̀lú iṣẹ́ tí yóò pè ní ọmọọba tí yóò jà kan kò ní jọba o ẹ bá máa ń rún ẹ wí fún. Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ expression ọmọ Yàtúnjí mo dúpẹ́ lọ́wọ́ ṣètọ́júlọ tó yá amálábòjútó lórí ètò yìí lónìí Àríkẹ́ ẹ̀kú ìkàlẹ̀ á pàdé ara nígbà míì títí ìgbà míì tá a fi pàdé Success ire o ẹ̀yin àwa láàmọ̀ wá ẹ̀yin náà láàmọ̀ bá bó bá parí ntọ́ ṣetán ẹ̀fẹ́ ṣetán kọ̀ wá jábọ̀ lórí ètò yìí kò séwu. ó dìgbà.